ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ láǹfààní àti máa gbọ́ àwa káàkiri àgbáńlá ayé àti jákèjádò ibi tí ẹ ti láǹfààní àti máa wò wá lórí ìkànnì yìí. K'Ẹlẹ́dùmarè kó dákun kó dábọ̀ kó mọ ṣàánú fún wa. Arákùnrin kan bẹ tó kọ rẹ̀ ń jẹ́ Bashiru Ayọ̀adé tí gbogbo èèyàn mọ̀ sí Ìfakọ́redé, tí a sọ lọ́jọ́sí wípé ó ṣe atọ́nà bí wọ́n ṣe mú bí ọwọ́ ṣe ba àwọn ọ̀daràn méjì kan tí orúkọ wọn ń jẹ́ Táyé àti Kẹ́hìndé Yẹmítàn, níbi tí a gbọ́ tí wọ́n ń sọ wípé àwọn Táyé àti Kẹ́hìndé Yẹmítàn ni wọ́n jẹ́ babaláwo, ṣùgbọ́n wọ́n ní iṣẹ́ tí wọ́n kọ́ ní òwúrọ̀ ọjọ́ pé kápẹ́ńtà náà ni wọ́n kọ́. Ṣùgbọ́n Táyé àti Kẹ́hìndé Yẹmítàn tí a gbọ́ pé wọ́n ń ṣe iṣẹ́ bíi ká pààyàn, ká ta ẹ̀yà ara èèyàn, ká fẹ̀yàn ṣètùtù ọ̀la. Tẹ́ ẹ bá gbàgbé, alàgbà kan tó kọ rẹ̀ ń jẹ́ Bashiru Ayọ̀adé tí gbogbo èèyàn mọ̀ sí Ìfakọ́redé náà ni ó ṣe atọ́nà, tí alàgbà yìí sì jẹ́ ìkan lára ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. Ṣàdédé ni a gbọ́ wípé alàgbà Bashiru Ayọ̀adé tí gbogbo èèyàn mọ̀ sí Ìfakọ́redé, ọ̀kan lára ọmọ Àgbẹ̀kọ̀yà yìí, pé ó jáde láyé. Kábíyèsí Elédùmarè, kí ni ká ti pe eléyìí sí? Allahu alam. Tẹ́ mọ̀ pé ẹni tó pamọ́ ojú Ọlọ́run ló tó. Ṣé bẹ́ẹ̀ ni? Ṣé bẹ́ẹ̀ kọ́? Ṣé bẹ́ẹ̀ ni? Ṣé bẹ́ẹ̀ kọ́? Ó ṣe lè rí bẹ́ẹ̀. Ṣé lóòótọ́ ni? Ṣé irọ́ ni? Òun ló jẹ́ kí a wá sí àdúgbò tí a gbọ́ pé alàgbà yìí pé ó kọ́lé sí, bó tẹ̀ jẹ́ pé ilé ọ̀hún tí a gbọ́ pé ó kọ́, wọ́n kàn gbé débì kan ni, ó ti kọjá window level, kódà wọ́n ti gba level orí àbí kí wọ́n ti ń pè é, wọn ò tí ì láǹfààní àti parí ilé ọ̀hún. La fi ní ká wá sí àdúgbò tí wọ́n sin alàgbà wọn sí, láti lè jẹ́ ká mọ̀ pé ṣé lóòótọ́ ni àbí àhesọ lásán ni. Torí pé ẹ kó ti mọ̀ wá lánàá kó tó dòní wípé ohun tójú wa ò bá tó, àwa ò ní sọ láíláí fàbàdà. Ilé ọ̀hún lẹ̀ ń wò yìí, ilé alàgbà Bashiru Ayọ̀adé tí ó ṣe atọ́nà, tí ó dẹ àwọn tí Táyé Kẹ́hìndé, àwọn ìbejì ọ̀ràn tí wọ́n ń pààyàn, tí wọ́n ń kun èèyàn, tí wọ́n ń ṣe gbogbo rẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé, nígbà tí Táyé àti Kẹ́hìndé Yẹmítàn, wọ́n ní eléyìí tí wọ́n ṣe nígbà tí Bashiru Ayọ̀adé, bàbá kí ló kọ rẹ̀, Bashiru Ayọ̀adé Ìfakọ́redé, wọ́n jẹ́ ó yé wa wípé kì í ṣe àkọ́ṣe àwọn leléyìí. Ilé Ìfakọ́redé lẹ̀ ń wò yìí. Ilé tí Ìfakọ́redé ń kọ́, tí ó kọ́ ní àkọ́kù, tí ò tí ì parí rẹ̀, tí ò láǹfààní àti parí rẹ̀ kó tó di pé ọlọ́jọ́ dé. Ṣùgbọ́n kí ló dé tó jẹ́ pé lẹ́yìn ìgbà tí àṣírí àwọn oníṣẹ́ ibi, oníwà ìkà yìí, tí ìgbà tí àṣírí wọn tú, ni Ọlọ́run wá kádàrá pé kí ọlọ́jọ́ kó dé sí alàgbà Bashiru Ayọ̀adé tí gbogbo èèyàn mọ̀ sí Ìfakọ́redé. Ilé ọ̀hún rèé tí wọ́n pé alàgbà ọ̀hún ń kọ́. Wọn ò tí ì láǹfààní àti parí ilé náà. Kódà nígbà tí a dé ilé yìí wà ní àdúgbò kan ní tòsí Ṣóyọ̀ọ́yè ní ọ̀nà Randa ní Abẹ́òkúta ń bí. Kódà nígbà tí a láǹfààní àti dé ilé yìí, a wá rí i pé ibi tí wọ́n sin olóògbé ọ̀hún sí, a tún wá rí sàárè ìtẹ́ kan tó wà ní ẹ̀gbẹ́ ibi tí wọ́n sin alàgbà Bashiru Ayọ̀adé tí gbogbo èèyàn mọ̀ sí Ìfakọ́redé, ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. Sàárè yìí la wá ń béèrè pé bó ló tún ṣe jẹ́, ni wọ́n jẹ́ ó yé wa wípé tọ́, bí Ọlọ́run ti ń ṣọlá, àṣẹ ìyàwó rẹ̀ kan ó wà tó ti di olóògbé, tó ti jáde láyé ní bí ọdún 2023. Sàárè òun ni tìyàwó ni ẹ̀ ń wò yìí, ibi tí wọ́n sin alàgbà Bashiru Ayọ̀adé Ìfakọ́redé, ibi tí wọ́n sin sí, òun náà ni ẹ láǹfààní àti máa wò yìí. Kí Elédùà kó dákun kó dábọ̀ kó bá ní ṣe ikú ní ìsinmi fún un. Ìbéèrè tó ń wá sí ọkàn gbogbo èèyàn ni wípé kí ló lè fà á? Báwo ló ṣe ṣẹlẹ̀? Bó ló ti jẹ́? Ẹni tí mo fi sọ lẹ́ẹ̀kan wípé Allahu alam, ẹni tó pamọ́ ojú Ọlọ́run ló tó, náà ni wípé
ṣe mọ̀ pé bí ọ̀fọ̀ bá ṣẹ̀ àbí nǹkan kan bá ṣẹ̀, pàápàá àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá, òkú Yorùbá adígbàgbọ́ pé kì í kú sílẹ̀ lẹ́ òfo. Yóò ṣáà ní nǹkan kan ni, igbá kan ni, ìkòdò kan ni, kìnní kan, yóò ṣáà lọ́mọ nǹkan. Ṣùgbọ́n kókó ọ̀rọ̀ tí ń bẹ náà ni wípé alàgbà Bashiru Ayọ̀adé tí ó dàbí ọgbọ́n lẹ́yìn tí wọ́n rí pé ìrìn àjò àti ìgbésẹ̀ àwọn Táyé àti Kẹ́hìndé Yemítàn tí wọ́n pa ọmọ kan ní ìtàn pa gbẹ̀yìn torúkọ rẹ̀ ń jẹ́ Bùsáyọ̀, tí àwọn kan sì ń pé dára sí mi làwọn ọmọ yìí sí. Kódà wọ́n ní ọmọ tí wọ́n pa gbẹ̀yìn yìí wípé ìyá mínírààsì, ìyá olómi ní Láfẹnwá, pé ní Láfẹnwá náà ni ó ti ń tajà tó ń ta mínírà ta kínní kan. Kódà àwọn kan ní dára sí mi yìí wípé ọmọ ìlú òkè ni, tí a ò tí ì fìdí ẹ̀ múlẹ̀, ṣùgbọ́n bá ti ń sọ̀rọ̀ yìí èmi ò tí ì láǹfààní àti bá ọ̀kankan lára àwọn mọ̀lẹ́bí dára sí mi tí ó di olóògbé, a ò tí ì láǹfààní àti rí kankan lára mọ̀lẹ́bí wọn. Ṣùgbọ́n ní ṣókí ọ̀rọ̀, alàgbà Bashiru Ayọ̀adé tí gbìyànjú mọ̀ sí Ìfakóredé ó ti jáde láyé o. Ṣé ká ní pé torí àṣírí àwọn amòòkùnṣìkà yìí tó tú ni, àbí ká nígbàgbọ́ wípé ejò lọ́wọ́ nú ni, àbí ká nígbàgbọ́ wípé àfọ̀mọ́ ẹgbẹ́, wípé ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà pé wọ́n ṣàfọ̀mọ́ ẹ wá búra torí ayé sọ ọ̀rọ̀ àtàwuyewuye pọ̀ nínú gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀, bí àwọn Táyé àti Kẹ́hìndé Yemítàn bí wọ́n ti ń pààyàn, tí wọ́n ń ta orí, tí wọ́n ń ta apá, tí wọ́n ń ta ẹsẹ̀, tí wọ́n ń ta ọwọ́ èèyàn láì ṣẹranko. Àhesọ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. Nígbà tí àwọn Táyé Kẹ́hìndé Yemítàn tí wọ́n ń sọ̀rọ̀, wọ́n pé alàgbà Bashiru Ayọ̀adé Ìfakóredé pàápàá òun náà ara àwọn ni ó lọ́wọ́ nínú ẹ̀, àwọn jọ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, ṣàdédé ni àárín wọn dàrú ló fi wá kó bá àwọn ló wá ṣe kínní kan alẹ́ ìsàláwọ̀ bí akábìlẹ̀ akínní. Ọlọ́run ọba nìkan ni adájọ́ tó mọ ẹjọ́ dá. Gbogbo ohun tó bá sì jẹ́ òkùnkùn sí àwa èèyàn, a nígbàgbọ́ pé kedere ni lójú Elédùmarè. Èyí tó jẹ́ kókó ọ̀rọ̀ ńbẹ̀ tá a ní ká fìdí ẹ̀ múlẹ̀ fún gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà àti ẹ̀yin tẹ́ ń láǹfààní àti máa gbọ́ àwòrán káàkiri àgbáńlá ayé ni wípé alàgbà yìí ó ti jáde láyé. Sàárè ibi tí wọ́n sin sí òun náà ni ẹ̀ ń wò yìí, òun náà ni láǹfààní àti máa wò yìí. K'Elédùmarè kó dákun kó dábọ̀ kó bá wa fi pa àṣẹ rẹ̀, kó bá wa fi orí jìn. Inú ilé tó kọ́ náà rèé. Ìyàwó rẹ̀ tí wọ́n ló jáde láyé ní nǹkan bí ọdún méjì sẹ́yìn, ọdún 2023, òun náà ni wọ́n sin sí ẹ̀gbẹ́ rẹ̀ yìí, tí alàgbà yìí tó náà sì jáde láyé ní ọjọ́ karùndínlọ́gbọ̀n 25 of January 2025 tá a wà nínú ẹ̀ yìí náà lẹ́ ń wò. Ilé ọ̀hún rèé o. Ìdí tá a fi ń ṣe àfihàn àti àfọ̀mọ́ gbogbo eléyìí, ara àwọn ìdí tá a fi ń ṣe bẹ́ẹ̀ ni pé àwọn kan bí ọba wí, wọ́n lè ní mansion kan ló kọ́, wọ́n lè ní ilé duplex ló kọ́, wọ́n lè ní ilé alájà mélòó ló kọ́, kíní kankan. Káwọn náà ká gbọ́ ní ká ṣe é dà ká sì ṣẹ̀rí ọ̀rọ̀ náà ló mú wa dé ibi lónìí. Kí Elédùmarè kó dákun kó dábọ̀ kó má fi ikú tó yá, kó má fi pa wá, kó má jẹ́ ká kú ní rẹ̀wẹ̀rẹ̀wẹ̀. Àdúgbò òun ni à ń wò yìí. Ṣòyọ́yè ní ibi ọ̀nà tá a gbà wọlé rè. Ibi ẹ̀yìn mọ́ṣáláṣí kan tó wà ní Ṣòyọ́yè ńlá gbà wọlé la wá sí ibi báyìí. Tó bá ṣe wípé a ní àǹfààní láti dé ọ̀dọ̀ ìyàwó olóògbé yìí, tó sì jẹ́ pé a sì gbìyànjú láti rí ìyàwó olóògbé yìí láti fọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀, ká gbọ́ kúlẹ̀kúlẹ̀ kí ni tó ṣẹlẹ̀ gan-an nísàn-án. Tá bá láǹfààní àti oore ọ̀fẹ́, a tún ṣe bẹ́ẹ̀. Ẹ máa bá wa kálọ.